kú dédé àsìkò yìí gbogbo ọmọ kóòtù òjìrì bí pátápátá ǹjẹ́ mo kí gbogbo ọba ládéládé tó ń bẹ láàfin ìṣẹ̀lẹ̀ báyé ẹ̀yin ìyá àfin ẹ̀yin bàbá àfin gbogbo yín pátá ni mo kí pé ẹ tún káàbọ̀ sórí ètò lọ́jọ́ tòní. Orí ètò yín ètò wa Ògidì Yorùbá ní ìkànnì Adaraniwa náà làwọn àtẹ̀sí ń gbọ́ wa kété. Iyalode Omowamiwa arike yín rèé ẹ̀sà ògbìn aró ògbódò sọ́bọ̀yọ kí ọmọ arike yẹn gbọ̀ngàn òjò là ń romi wẹ̀ nílé arólú ọmọ kéèmí òjò tó ya wọn ni ẹ mọ̀ ṣe gbé mi kọyà ìgbẹ́yìn mi òjò tó sà ẹ mọ̀ gbé mi bó sàlàwọ̀ nílé arólú kéèmí wá ní kí àmúṣẹ̀yẹ ọmọ arégún sì mọ̀délé ọkọ ẹ ti mọ bá a ṣe máa ń ṣe lórí ètò Ògidì Yorùbá àlejò mi bẹ níkàlẹ̀ ní ọjọ́ tòní wòlíì Ọlọ́run alààyè. Ẹ bá mi dárúkọ yín fáwọn ará ilé. Ẹ̀yin ará ilé a kí yín o, ẹ kú ọ̀lẹ́, àánú Ọlọ́run ní fi yín sílẹ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ní fi yín sílẹ̀, ọkàn yín á dẹ̀ balẹ̀, Ọlọ́run á dì yín mú. Atọ́kùn ètò ẹ ṣé mo kí yín o, àtẹ̀yin olùdarí ètò ẹ ṣé tẹ́ gbé wa wá o, ẹ ṣé o. Ó yẹ bá mi dárúkọ yín báyìí. Orúkọ tèmi ni Wòlíì Mulero láti ìjọ Kérúbù àti Séráfù onítẹ̀síwájú that's CNS Movement Church Harbour of Grace tó wà ní Federal Housing ní Lugbe Abuja. Ayọ̀ ni o. ABJ wow ó dàbẹ̀ ìlú Àbújá la wà nínú àwọn gàrí ṣe báwọn gbárí ló l'Àbújá. Àwọn gbárí ló l'Àbújá. A ti bẹ̀rẹ̀ ètò náà ni wọ́n ní bí tí ò bá pẹ́ ẹnìkan kì í pẹ́sẹ́. Bẹ́ẹ̀ ni. Ìbá ní kán koríki ilé wọn ṣùgbọ́n èmi kò mọ oríki ilé wọn torí ìlú wọn jìnnà. Ọmọ ìlú wo ni? Ọmọ Kogi ni mí. Ibo ni Kogi? Èjìgbà mẹ́kùn ní àwọn kò wá ní Ìyàgbà Wọ́kùn land. Ìyá àgbà tó wá láti Ilé Ifẹ̀ bẹ́ẹ̀ ni. Ìbéèrè mi alákọ̀ọ́kọ́ lórí ètò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ ìbéèrè 5 péré òun ni màá fún yín tẹ́ bá dẹ̀ ti gbà ẹ ti ní àǹfààní àti jẹ ẹ̀bùn owó iye mélòó kan tí ò ní pọ̀ jù tí ò ní kéré jù. Ìbéèrè àkọ́kọ́ kí ló dé ẹ̀mí mi máa ń sọ̀kalẹ̀ wá. Àyà mi ti ṣe gbìs. Ẹ bẹ́ẹ̀ ká yà ń jẹ àyà wòlíì ò kì í já. Kò sí wàhálà. Ṣáyà wòlíì máa ń já ni. Kì í ṣe sáàmù là ń kà bí ọ̀rọ̀ Yorùbá ni. Wọ́n ní kò ṣe sáàbù ọ̀rọ̀ Yorùbá ni. Ó dáa. Nílẹ̀ Yorùbá ṣé mọ̀ pé Yorùbá ní oríṣiríṣi kíkí. Wọ́n ní ká bi yín ní ìbéèrè àkọ́kọ́ pé báwo ni a ti ń kí onídìrí nílẹ̀ Yorùbá. Onídìrí mo mọ̀ yín o ẹ kú ẹwà o. Ó kù díẹ̀. Ó ní kíkí gangan tó jẹ́ jìgànjìgàn fún àwọn onídìrí yàtọ̀ sí ẹ kú ẹwà o. Ẹ kú ìtẹ́wà ṣe o. Onídìrí. Bẹ́ẹ̀ ni onídìrí. Ẹ kú ìfọwọ́tẹ́wà ṣe. Ọwọ́ tí àwọn fi ṣe dìrí àwọn tó máa ń di àdìmẹ́yìn ṣùkú nǹkan kan. Ṣùgbọ́n ó ní bí Yorùbá ti mọ kí wọn bí ẹ bá ń dirun lọ́wọ́ bàbá ń kọjá lọ á kí wọn àwọn náà wà á dáhùn. Ìmọ̀. Bí Yorùbá bá fẹ́ kí onídìrí wọ́n máa sọ pé ẹ kú ẹwà lóòótọ́ ni ṣùgbọ́n á pè ní ìgbàlódé wọ́n á sọ pé ojú gbòòrò. Ojú gbòòrò kí ló onídìrí á fi dáhùn. Ojú gbòòrò la máa ń kí onídìrí wọn wá ní òyà yá o. Òyà yá o. Ojú gbòòrò ẹ ṣeun mà ó tún ti mọ̀ kán lé mi. Ẹ ṣé mo dúpẹ́. Yes ma. Ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì wọ́n sọ pé kẹ́ dárúkọ nǹkan 5 tá a lè rí lára igi ọ̀pẹ. Ìyẹn rọ̀. Ó rọ̀ gan. Ó rọ̀. Àkọ́kọ́ ẹyìn. Ẹyìn ó dé ní. Ẹ̀kejì ìgbálẹ̀. Ìgbálẹ̀ ọwọ̀ ó di 2. Ẹ̀kẹta epo. Epo pupa ó di 3. Ẹ̀kẹrin ògùṣọ̀. Ògùṣọ̀ ó di 4. Ẹ̀karùn ẹmu funfun. Ẹmu. Ògùrọ̀. Ẹmu
wo Ògìràrò. Mélòó ni máàkì mi bẹ́ẹ̀? Ìbéèrè 5 ẹ ti gba ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. Ó kù ìbéèrè 3 péré. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta. Wọ́n ní kẹ́ ẹ parí òwe yìí. Yorùbá ní ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ dòótọ́, wọ́n ní yóò ṣe kinní kan. Ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ dòótọ́ kò ní parọ́ ni. Okay, sorry, ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ dòótọ́ á sòótọ́. Ẹni tó bá fẹ́ sọ irọ́ di òtítọ́ á sòótọ́. Rárá, kò ń ṣe bẹ́ẹ̀ kọ́. Wọ́n ní yóò ṣe kinní kan. Dòótọ́. Yorùbá. Ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ dòótọ́ kò ní bá wọn dúró níbi tí wọ́n ti ń parọ́ ni. No, kò ní. Ẹ jọ̀ọ́ ẹ kọ́ mi, mi ò mọ̀. Ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ dòótọ́ mi ò gbọ́ rí. Wọ́n ní ẹni tí ó sọ irọ́ di òótọ́ yóò jápo ẹnu. Ó máa sọ torí irọ́ ni ó ṣòro láti yí sí òtítọ́. Ẹni tí ó sọ̀rọ̀ dòótọ́ yóò jápo ẹnu. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin tí mo ní èyí lórí ètò yìí. Ẹ gbọ́ sílébù mélòó ní bẹ nínú májèlé? Májèlé. Ṣebí sílébù ni àmì? Sílébù kan ni àmì. Sílébù ni ègé ọ̀rọ̀ tí èmi lè gbé jáde ní ẹ̀ẹ̀kan ṣoṣo. Májèlé. Mẹ́rin ni. Lé. Májèlé. Mi dò. Mi. Ẹ ṣe pé mi yẹn tá a bá máa kán mọ́ sí. Tó bá ní àmì ohùn méjì ní àmì ohùn ẹ̀kan péré ló wà. So mẹ́ta ni. Sílébù 3. Half mark lè máa fún mi nìyẹn. Mo gbìyànjú. Wọ́n ní ká fún wọn ní àmì ìdajì. Sílébù 3 níbẹ̀ nínú májèlé. Ẹyọ̀kan péré ló wà lẹ́yìn rẹ̀. Májèlé. Mídòmí. Ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún tó jẹ́ ìbéèrè tó gbẹ̀yìn yóò lọ sínú òǹkà Yorùbá. Òǹkà Yorùbá. Okay. Òǹkà Yorùbá 1 2 3 4. Wọ́n ní pé báwo ni Yorùbá ṣe ń pe 300 ní èdè Yorùbá? Ọ̀ọ́dúnrún. Gẹ́gẹ́. Yorùbá là wà. Ifẹ̀ láti wá Kogi. Yorùbá là wà. Ojúlówó ọmọ Yorùbá tọkàntọkàn mo nípa. Tá bá fẹ́ sọ pé 303 300. Ẹ̀tàlélọ́ọ̀ọ́dúnrún. Gbàngàn. Pẹ̀lú gbogbo ìgbéraga mi. 303 náà ni ọba ṣe máa pè é gangan. 303. Bẹ́ẹ̀ni. Ẹ ṣe àlejò mi àti béèrè ìbéèrè 5 ẹ ti rí iye tí àlejò mi gbà nínú báàrù. Ẹ ti rí bí akópa bọ́n ṣe fakọyọ lórí ètò lẹ́nìí. Ká tó máa lọ, ẹ bá wa gba àwọn ọmọ Yorùbá ní ìmọ̀ràn kan tàbí méjì. Ẹ ṣe atọ́kùn ètò. Ìmọ̀ràn tí màá gbà yín ni pé ẹ jẹ́ ká mọ ohun tá à ń ṣe. Orí ni wá, a kì í ṣẹrú. Níwọ̀n ìgbà tí òye yẹn bá ti ń yé wa gbogbo ọmọ Yorùbá wípé orí ni wá, a kì í ṣẹrú, a máa mọ ohun tá à ń ṣe. Ohun èkejì tí mo fẹ́ káwa Yorùbá mọ̀ ni pé a jẹ́ ìran tí Olódùmarè tó ṣe Olúwa Ọlọ́run Olódùmarè tó nífẹ̀ẹ́ sí. Tẹ bá wo gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run jàǹkàn tó ti jáde nínú ayé yìí, pàápàá jùlọ láti ilẹ̀ adúláwọ̀, pàápàá jùlọ ní Nàìjíríà, ilẹ̀ Yorùbá náà ti wá. Yálà ní Kírísítẹ́nì ni o, tàbí ní Mùsùlùmí ni o, tàbí ní ìṣẹ̀ṣe ni o. Àwọn èèyàn ńláńlá jàǹkàn tọ́lọ́run fún ní agbára, tó yọ̀ǹda agbára fún ilẹ̀ Yorùbá ni wọ́n ti wá. Tẹ bá dẹ̀ wo
ní ìmọ̀ ẹ̀rọ, ní sáyẹ́ǹsì, ní gbogbo ẹ̀, àwa Yorùbá olórí ni wá. A jẹ́ ìran tọ́lọ́run yọ́nú sí. Àwa Yorùbá, ẹ má jẹ́ a dalẹ̀ ara wa, ẹ má jẹ́ a gbéra wa lẹ́sẹ̀ mọ́, ẹ jẹ́ ká ṣera wa ní òṣùṣù ọwọ̀. Ọlọ́run tó kó wa papọ̀, àti ẹ̀sìn Kristẹni ìgbàgbọ́, àti ẹ̀sìn Mùsùlùmí, àti ẹ̀sìn ìṣẹ̀ṣe àbáláyé, tó kó gbogbo wa papọ̀, tó dà wá tọ́. Tí wọ́n bá gba ẹ̀jẹ̀ oníṣẹ̀ṣe, tí wọ́n fi sí ẹ̀jẹ̀ oníkristẹni, tí blood group wọn, mi mọ̀ tán ń pè ní Yorùbá, tó bá ti bára wọn mu, á máa ṣiṣẹ́. Ẹ̀jẹ̀ Kristẹni ò ní sọ pé torí pé ẹ̀jẹ̀ oníṣẹ̀ṣe náà dà sí ara òun, wípé òun reject ẹ̀, pé òun ò fẹ́. Tí wọ́n bá gba ẹ̀jẹ̀ Kristẹni tí wọ́n fi sára Mùsùlùmí, á máa ṣiṣẹ́. So níwọ̀n ìgbà tí blood group wọn bá ti bára ṣiṣẹ́. So Ọlọ́run wa, Ọlọ́run ìfẹ́ ni. Ìfẹ́ lohun tí Jésù wá wàásù fún wa láyé. Ìfẹ́ òun dẹ̀ ni Ọlọ́run fi tẹ̀ wá dó. So ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa, ká dẹ̀ gbà wípé Olúwa Ọlọ́run Olódùmarè òun nìkan ṣoṣo lọ́lọ́run. Ká dẹ̀ bẹ̀rù ẹ̀, ká dẹ̀ bọ̀wọ̀ rẹ̀, ká dẹ̀ nífẹ̀ẹ́ ara wa. Tá bá ti nífẹ̀ẹ́ ara wa, kò ní sí wàhálà, ohun gbogbo á dẹ̀ máa lọ déédéé. Ká dẹ̀ mọ̀ wípé ìdájọ́ Ọlọ́run ó kù sí dẹ̀dẹ̀, àánú Ọlọ́run dẹ̀ ní fi wá sílẹ̀. Àlàáfíà ni o. Àlàáfíà fún gbogbo wa. Ẹ ṣé gan ni. Òun lẹ ti gbọ́ yẹn o. Ìfẹ́, wọ́n níbi tífẹ̀ bá ń gbé, òun ni Elédùmarè ń gbé. Ẹ ṣeun àlejò mi. Wọ́n ní kì í dùn kó pọ̀, ṣókí báyìí òun ni ọbẹ̀ oge. Sọ àní rí jù báyìí lọ lórí ètò lónìí. Títí ìgbà míì tí a tún máa pàdé, Ìyálòde Omowamiwa Àríkẹ́ lórúkọ mi. Ká fi iyì àti ayọ̀ ká fi pàdé. Ó dàbọ̀.